nígbà tí nọ́sírì wá sípò Jésù lóun fẹ́ wá sípò mo dẹ̀ lọ́wọ́ rẹ̀ mi pé ṣé kó wá òní kó wá lẹ́yìn ìgbà tí ọkùnrin kan ti forí kó mọ́gùtò náà lẹ̀ fóun o nígbà tó dé ṣé kó lóun wá síbẹ̀ ó ṣe kíní kan mo ní wá ń bí wọn kò ní wọ́n gùn lẹ̀ fún ọ̀tá mi ó lóun mọ̀ pé wọ́n gùn lẹ̀ fóun o òun dẹ̀ ti do mọ́gùn yẹn ẹnìkan ti lo mọ́gùn rẹ̀ lára wọn wípé oògùn burúkú tó máa ń lò kó má lò fóun o pé bá tó ń lò fóun tó bá ṣe kíní kan máa ṣe wá kan àní ẹ̀ kó má bínú gbà tó ń lọ bá kíní wá sọ pé wò òun ò lè ṣe kó má ní ìbálòpọ̀ ìbálòpọ̀ tó ń yàwó mẹ́rin yàwó márùn-ún yẹn wà ní òkè ìwọ máa jíyàwó ohun tó máa wà lẹ́kọ̀ọ́ èkó tó bá wà ó ní òkè ó mọ ọkọ tó ṣẹlẹ̀ bí a kò ra dídò fún mi àǹtí ṣeun Nasiru tó ra dídò ó rà gbalẹ̀ fún mi lẹ́kọ̀ọ́ yìí ó máa pàtó self content ló gbà fún mi ní Ṣàngó ó gbà fún mi ìjókòó mọ́ Ṣàngó yẹn yànnà ní ìjókòó mọ́ Ṣàngó yẹn yànnà sí mọ́ sọ́tì yẹn ló gbà fún mi bẹ́ẹ̀ nígbà tí mo wà bẹ́ẹ̀ Nasiru máa ń wá máa ń dùn Nasiru máa ń wá máa ń dọ̀ tó bá ti wà lẹ́kọ̀ọ́ báyìí ó máa sùn ọ̀dọ̀ mi tó bá ti sùn ó dídò wá tí mò ń lò mò ń jẹ́ṣẹ́ o bọ̀ Nasiru mọ̀ mo ń ṣe rọ́ǹsì mi lọ díẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi o Nasiru mọ̀ àmọ́jọ́ kan Nasiru pè mí ibo mo wà mo ní mo wà ní mi dẹ̀ sílé mo lọ jẹ́ṣẹ́ ẹ̀ta ni ó ní sí mo ti sùn mú nìyẹn Nasiru dẹ̀ wà nílé mi tó sùn ń gbọ́ dàdí tí mo jí dé mo bá Nasiru nílé mo kúnlẹ̀ mo bẹ̀ mo lọ́dọ̀ ọ̀rẹ́ mi ni mo lọ sùn Ọlọ́run ṣe kòkò ọ̀rẹ́ mi mo ní Ọlọ́run ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo lọ sùn pé mi ní kò lè máa dá súnlé ó ní kí lọ mú àbúrò mi tó wà ní ìlú mo ní mi ò lọ mú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo lóyún o àti ṣeun mo lóyún mo bímọ fún Nasiru bí mo tó ṣe bímọ yẹn bó tó ṣe ń ṣiṣẹ́ ìlọ àwọn mi làdọ́ sùn mọ́ torí àwọn ọmọ mi tí màá tọ́jú gbogbo ọmọ méjì fún Nasiru ọmọ méjì mo bí fún Nasiru o àti ṣeun Nasiru ní pòkè kó ń wálé ra fún mi ní ìjókòó ó rà lẹ̀ fún wa ní ìjókòó ó dẹ̀ bá wa ṣe kódà ó kọ ní 2 bed ó lè máa ṣe ṣọ́ọ̀bù síta kò ní fẹ́ǹsì o bó ṣe ṣọ́ọ̀bù kan síta ṣọ́ọ̀bù yẹn ni mo ti ń tajà ọ̀rẹ́ mi ò má rí kì í ṣe kókò fẹ́ má rí ẹni tó ń fẹ́ ní bó bá ti lóyún kò jẹ̀rọ oyún ní kíní tí ó wá mọ́ nídìí nígbà táwa níbi tá a ti ń ṣiṣẹ́ yẹn tó wá mọ́ nídìí yẹn ó yẹ pé kíní yẹn ló wà affect ẹ̀ tí ò fi lóyún ní torí kíní yẹn fún ní infection gan tó kọ́ lọ́n ló yọ so ó dà pé òun ni ò lóyún ní tó bá kò tiẹ̀ oyún ò tiẹ̀ dúró lára ẹ̀ ní torí pé ó ní ó bọ́lẹ̀ oyún ò dúró lára ẹ̀ ní so ọ̀rẹ́ mi wálé wá bá mi àjọ wà nílé ọ̀dọ̀ 2 bed ni ó ń gbé bẹ́ẹ̀ tọkọ mi bá dé màá dé bá wọn bẹ́ẹ̀ máa ṣe gbà tó pẹ́ díẹ̀ Nasiru wọn kọ̀ pé láti rí i pé Nasiru ó rẹ̀ Nasiru ọ̀rẹ́ mi ni mo ní sọ pé ó tó wà rẹ̀ ara ẹ̀ máa yá àbí mi kọ́kọ́ níyàwó ẹ̀ ok ẹni tó sọ pé ó ti láti jẹ́ mẹ́ta yìí kóun wá lọ wò ní bó ń ṣe débẹ̀ tóun Nasiru ó rẹ̀ kí ló ṣe é ó sọ pé òun máa tó ṣe òun jáde ó kàn rẹ̀ òun tó bá ní kó máa pè mí ó ní yẹn òun ní kó pe gbogbo yín ni bá sọ fún mi ó wá pe gbogbo àjọ ó ní àìsàn tó ṣe òun yìí nǹkan tóun rí lágbára o ó ní nǹkan tóun ti fún kálukú kó jẹ́ àjẹmọ́nú tó ń kálukú o nǹkan tóun ti fún òun ní kálukú kó jẹ́ àjẹmọ́nú tó ní kálukú kó má jà sí o kó jẹ́ má bára wọn gùn torí kò sí obìnrin kankan tóun fẹ́ tóun ò tí kọ̀lé fún so nǹkan tó ń kálukú kó jẹ́ àjẹmọ́nú ẹ̀ owó òun tó wà ní báǹkì iye báyìí ni ẹ pín ẹ fún lágbájá iye báyìí tàmọ̀dún iye báyìí ó dẹ̀ pín láàrin gbogbo àwọn yóò rẹ̀ wo ló ń sọ yẹn èwo ni ẹ fún lágbájá ní iye báyìí ẹ fún tàmọ̀dún ní iye báyìí ní ATM ni kàn fi ṣe o kàn ṣe gbá kan o kàn ṣàwò kan o ọjọ́ kejì gbọ́dọ̀ àìsàn yóò bá pa àwọn ọjọ́ kejì o òun á mú lọ yanjú ẹ̀ ní báǹkì àfúnkálukú lówó tiẹ̀ kí lélẹ́yìn sọ yìí ń gbọ́dọ̀ ọjọ́ kejì àdébẹ̀ torí mi ò sùn bẹ̀ ilé ọ̀dọ̀ àbúrò mi kékeré yẹn ọ̀dọ̀ bàbá ẹ̀ ni mo sùn torí ọ̀dọ̀ ìyáálé wa kan ló wà òun ni kò dá nílé kan fún alára tiẹ̀ ńgbà tá a débẹ̀ ọ̀dọ̀ ó dẹ̀ ní pé tó ń bá ti kún family house wọn ni kò sàwọn sí ká má sọ ní sí ìyàwó kankan family house tó sin bàbá òun sí ni kò sí òun sí o pàtàkì adébánjọ́ kejì àrèjẹ́ ti wá lè ọlọ́run ṣeun o ló bá ní pé òun fẹ́ dé báǹkì ó dẹ̀ lọ báǹkì ó dé fún kálukú ó gbogbo owó ẹ̀ tó fún kálukú ní tiẹ̀ ó ní
kò sí wàhálà ń bẹ wọn kálukú máa lọ sí ibi tó ti wá o tára wọn bá ti yá òun àwọn máa ló ń kálukú ní ilé ẹ o ọ̀dẹ̀ ní òkè o òun ò tí ì dé Ṣàngó tó ti pè ń pé Nasiru ti kú o ta ni ẹni tí mo filẹ̀ lẹ́ẹ̀ni tó ní kí wọ́n máa lọ mo ní mo fẹ́ sùn jọ́ kejì ó ní kí n má sùn ó ṣe máa kú ó ní bó ń ṣe gbéra nìyẹn Nasiru ṣe máa kú ó ṣe máa kú nígbà tó máa débẹ̀ òun ti bèrè wájú ta ilé bàbá ẹ̀ Nasiru tàbí ń sọ ó sì níyà ibẹ̀ náà sin bàbá ẹ̀ sìn ó sì níyà bọ̀ girama ẹ̀ òun ló tọ́ dàgbà ibẹ̀ náà sin girama ẹ̀ náà máa ń pè níyà ìyá ó sì níyà so ìgbà tó débẹ̀ ìyá ẹ̀ ni pé wọ́n ti sọ ẹ́ tẹ́lẹ̀ pé ọmọ alámì ni kinní kan ó jẹ́ ṣe torí Nasiru burú Nasiru àti pé òun máa pààyàn wọ́n ní wàhálà ẹ̀ ó ló máa pẹ́ nìyẹn lóòótọ́ tó ní pé tó wá ní òun máa pa lágbẹ́já ní ẹ má tù wò òun máa pẹ́ nìyẹn lóòótọ́ so òun mọ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá gan mọ̀ ọlọ́run tẹ jogún oògùn fún torí ẹ̀ alágbára gàlẹ́gàlẹ́ nígbà tí wọ́n júwe Nasiru fún mi wọ́n jẹ́ kó yẹ mi pé ojúmọ́ kan oògùn kan ni ẹ ṣàgbójú àyè sókè kẹwo kínní infection ló ṣiṣẹ́ fún o infection ó dáa fọkùnrin ó dáa fóbìnrin ẹ wọlé Superman ni ẹ̀yin ọkùnrin extra power ele fún high blood pressure ni high blood pressure náà ọba ò ní fi wá sílẹ̀ a ò ní fàìsàn ló gbà ó lónìí gbòdòtúlà ló sọ fún yín ìwọ tábẹ́ ẹ máa ń yí tábẹ́ ò kì í somi ò ní fi ra bẹ́ẹ̀ wà máa là ní o ò ní iṣẹ́ àti rí mo ṣe ń polówó ẹ̀ fún yín ò ní àwọn kan ò ní ṣe ti rí àmọ́ aláàánú wọn kì í fi pabẹ́ ó ṣe àdúdùn natural something ni eléyìí fẹ́ẹ̀ni tó kó yín kéré lọ́jọ́ orí yín lọ oníwà fún eléyìí put me in the mood ni wọ́tà rẹ̀ ò kí ń lé obìnrin ní o eléyìí wà fún ọlọ́run ní fi wá sílẹ̀ o ẹ̀yin ní diabetes eléyìí fún diabetes ni ìtọ̀ ṣúgà eléyìí detox ni gbọdọ̀ tí ara ìdọ̀tí inú eléyìí high blood pressure ni àwọn capsule yẹn ìlera lọ́rọ̀ àní fìnira lògbà ayé wa o àmì o ó sì níyà àmọ́ yẹ ò ríran mọ́ ó ṣàmúyẹ wọn kò dé mo ṣe gbogbo ẹ̀ wọ́n sì àti ṣeun bá padà síbẹ̀ yẹn padà bá mú iṣẹ́ mi ní ojú parí ẹni tó fún mi lówó ẹni tó fún òun lówó ló ti kú yìí ẹni tó ń tẹ́kẹ̀ òun ló ti kú yìí mo ṣe lóṣù òun lójú parí nìyẹn o ṣe wá rí láàrin ọ̀sẹ̀ méjì wọ́n ti ṣeun ìyàwó ilé kan wà pariwo lórí òun láàrin ọ̀sẹ̀ méjì ìyàwó ilé kan ṣàwà pariwo lórí òun débi pé wàhálà ìpọ̀ gbà tó wọn á rò pé láyé wo lòun ti wà wáyé òun àrọ́kùnrin kankan tó fẹ́ dúró tì òun àgbà tí ń dé òun rẹ àwọn ẹgbọ́ àwọn lẹ́fù àwọn táwọn ti dẹ́gbẹ́ gan wọn ò fẹ́ tóṣì àwọn mọ́ wọn ò fẹ́ bíọ́gẹ́tì àwọn mọ́ ọ̀rẹ́ wọn ni bí a kò ń ta ilé ìgbà tí wàhálà ti pọ̀ jù kó òun káwé àtàjégúnlẹ̀ padà ní èjì tí mo wà yìí kí ló tó wọn mi lájégúnlẹ̀ èmi ò lájégúnlẹ̀ mọ́ o bí a kì wọ́ lọ o sọ̀rọ̀ pé òkú tí ìbímọ ń tì ẹ̀ bí a kò lọ o bá ní a mo ní bí a kò lọ jégúnlẹ̀ èmi ò lájégúnlẹ̀ mọ́ tèmi níṣẹ́ ajégúnlẹ̀ ìran mi kankan òfin gbé bẹ́ẹ̀ ìwọlé ló ń tì ẹ o kí wọn ní kó bá mi kí n ta 2 bedroom flat kí n fẹ́ ok kí n fẹ́ lọ kí n fẹ́ ṣe full plot ní ilẹ̀ wa náà but ibi plot half plot yìí kejì yẹn bẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà orí ẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà so kò ṣe é gẹ́tà fún mi àti ṣe ìtì mo fẹ́ sọ fún yín ẹ bá ké sí gbogbo àwọn obìnrin tó máa ń ní àwọn ò lè ṣe láláì bọ́kùnrin lájọṣepọ̀ ẹnìkan pọ́síbì nígbà tó rí ni àti ṣe ó wá dọjọ́ kan ó pàdé ọmọkùnrin kan mo sì lọ sínú ìjọ kan ní ìjọ ṣọ́ọ̀ṣì kan gbé kan jọ kan ṣàánú mi ibẹ̀ ní ṣọ́ọ̀ṣì tí mo wà lọ yìí wọ́n bá mi ṣe nǹkan sí ọmọkùnrin yẹn wá fẹ́ mi ó fẹ́ mi ó dẹ̀ lóyún fún
oyún